gbọ́ kíni ká ti gbọ́ kíni ká ti gbọ́ ọmọ ìyá méjì tí wọ́n tún jọ jẹ́ bèjì ṣùgbọ́n wọn méjèèjì wọn kì í fẹ́ fojú kọ́ra kíni ká ti gbọ́. ó lágbára lóòótọ́ o alájà Mariam Akiki ìyá ìbejì abiyamọ pàtàkì táwọn ìbejì ń fún ní wàhálà gbogbo ìgbà ìjà ojoojúmọ́ kí ló dé láwọn ìbejì tí wọ́n tinú ìyá kan náà wáyé ìjà ìbejì la kọ́lé eléyìí ó gbóná jẹjẹ tó ń gbé sókè. sáyé lolú ní kí fáyà tún síngà Kẹ́hìndé ẹni ìyá nínà òbí rere oṣù mọ́kànlá o lọ́ fi gbénu Akiki kí tó bí wọn sáyé àwọn ló yẹ kó mọ wá ara wọn ṣùgbọ́n jà kò rí bẹ́ẹ̀ kí ló dé tí kò rí bẹ́ẹ̀ ṣé kí fáyà ní kábẹ́ àbí ìyá nínà ní kábẹ́ kọ́ lóun jẹ́ kàn gbẹ́bẹ́ kó má dàbí abẹ́bẹ́ ìtọ́jú sókè o kó má dàbí abẹ́bẹ́ ìtọ́jú sókè tó jẹ́ pé ibi pẹlẹbẹ náà ló fi lélẹ̀. táyé lolú kì í fàyà síngẹ̀ ni ayé fẹ́ kí ló dé. ojú fẹ́ kọjá ayé ẹni lónìí o màálù ẹbí ìbára ẹ̀rù àbáyá wa sáìtì ẹ̀ wà lọ́wọ́ mi tó bá ti ṣe tẹ̀tàn. ti táyé lẹ́gbọ́ ẹgbọ́ ti Kẹ́hìndé náà àmìrà tàmínà tàjà òbí rere. akídà ní dání ọ̀dẹ̀ tó ń lẹ́nu ọkàn lẹ́nu ni ò lè jà alápáke ìyá tó jẹ lánàá kò tó ẹ̀ o wà tún jẹ ìyá jẹwé ìyá tí mo bá gbá ẹ̀. níṣojú ìyá wọn náà ni wọ́n ti lẹ́rìí ìjà wọ́n parí ẹ̀ tì kí ló dé o. ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ tún ti bẹ̀rẹ̀ ẹ tún ti bẹ̀rẹ̀ kí fáyà tún àtàmì náà tún ẹ tún ti bẹ̀rẹ̀ o. ọ̀rọ̀ tí wọ́n ń kọjá bẹ́ẹ̀ ó lé sí lójoojúmọ́ ni wọ́n bá débi pé wọ́n ṣẹ́ tara wọn up wọ́n fa burú ṣera wọn. ṣé wájú mi lẹ ti ń tàùn síra yìí o ṣe rántí pé inú àbímọ lọ́jọ́ kan. Ají Kabiru aláyàndé ẹ káàbọ̀ sílé ìyá ìbejì ìjà ìbejì lẹ́ẹ̀ balẹ̀. Yasala ẹ káàsán ẹ kọjọ́ mẹ́ta àǹtí Àmírà ṣé òbínú wípé mi ò tètè wá wò yín. ọdún sídìí àti fi sídìí orin Islam tá a pè àkọlé ẹ̀ ní ìjà ìbejì ó ní kẹ́ra kẹ́gbọ́n kẹ́wò mọ́ fọwọ́ ẹ̀ sọ̀yà ká ó stand out ó lóyin ládùn rẹpẹtẹ àti gbé jáde báyìí marketed and distributed by Olasco Films Nigeria Limited EU 10-6 Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos Headmaster Films Nigeria Limited àti Nureto Films Nigeria Limited tó fi mọ́ Film International Limited ní Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì ló ń distribute ẹ̀ ọdún sídìí àti fi sídìí orin Islam tá a pè àkọlé ẹ̀ ní ìjà ìbejì wọ́n bára wọn fà ó já kutukutu suspense inú ẹ̀ yí bọ́bọ́ ó ti jáde ẹ̀ tètè lọ́ra tìyín o.